Ya kéde ẹ tún wá wo nǹkan tá láàfin ṣe o bọ́ kí tó tún sọ̀rọ̀ ẹ jájọ lọ wò. kábíyèsí fún àbáyèyé aláṣẹ ògángan ló fà pákó pí ọmọ kú ọmọ àrùn ọmọ òfò ọmọ àdábálé ọmọ àdábàòde ikú ti pọmọ ránṣẹ́ kìnìún orí àbátá ó gbìgbàdo ọ̀ràn sẹ́kùnrin ẹlẹ́kùnrin ọ̀bọ̀rọ̀ jẹ́ ọ̀bọ̀rọ̀ débẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀bọ̀rọ̀ ká kó lè bá àríjẹ́ ńbẹ̀ ni kábíyèsí o ọ̀wádé Ṣàngó Olúkòso ọkọ̀ gàlìdú ọkọ̀ àwà ọkọ̀ gẹ́bíolú ọkọ̀ yaya ọkọ̀ ọ̀ṣun. Kẹsì onírẹ́yìn ayé tírítírí wọn fọkàn ayé gidigba làáfà kó lọ́rùn àtẹ́tọ́ tírí àtẹ́tọ́ gidigba kò sí èsì ọ̀táwọn ayé àjẹgìlébà tí a bá yọ ọmọ lọ́dọ̀gbọ́ kẹ̀ríkẹ̀rí lójú ogun ẹja fakọ ayé dẹ́ngbẹ́rẹ́ ilé ayé bá já oníṣòòsì ẹja fakọ. Before kẹ́ tó tún sọ̀rọ̀ ẹja àtijọ́ lọ fídíò yìí. Àyàgàgà nítorí odò mọ́lẹ̀ túndé ògùn yìí jẹ́ ẹ̀rí ọ̀dọ́ dáyàkáyẹ nínú oko. Orí dúpẹ́ lórí oko. Aṣọ ọlọ́run ájẹ̀wà. Àkútà pa kété. Òrùgẹ́gẹ́ ti fìlọ̀dù. Nígbà tó orí sẹ́kù. Ìdí sọ̀rọ̀ mú òkú dàsẹ̀. Ọwọ́ adé òní kúléwé. Kẹ́ńgẹ́rẹ́ ọ̀sẹ̀ ìdárúgbò. Kẹ́ńgẹ́rẹ́ kúdàpọ̀ ọlọ́kùnrin. Nígbà ńlá ní sùkúrù wa wọn, nígbà bàbá láíláí, bàbá àgbàlagbà, wọ́n á ní tọ́ ọba náà kó kú mọ́, wọ́n ní bàbá láíláí òde ò, bàbá àgbàlagbà, adélẹ́yẹ, arẹ̀lẹ́yẹ. Ẹ̀yin tí akéde mo gbé yín gógó. Àwọn ọmọ ìlú Ọ̀yọ́ àti òpin kí ni ọba wa tún gbà lọ́wọ́ akéde báyìí. Ṣé rí mo mọ̀ gbé intro ìwọlé láti lè jẹ́ káwọn èèyàn mọ̀ wípé ìwọ̀nba 30 seconds video kò tó sọ nǹkan tó ṣẹlẹ̀ ní incident kan. Ó ṣe nǹkan tó máa dùn mí ní wípé irú the first video tí wọ́n kọ́ gbé wọlé tó máa bí àwọn kan nú ó ṣe jẹ́ pé ìyẹn ló kọ́ ń fly around before second one tí mo ṣe wá gbé lọ ibẹ̀ lẹ́ máa ti mọ̀ wípé àwọn aríjẹ nídìí ìbàjẹ́ ló fẹ́ da ilẹ̀ Yorùbá ìlú tẹ́lẹ̀dùmarè dẹ̀ nígbà fún wọn. Ṣé wá rí èmi tún wá kí Ọọ̀ni Ifẹ̀ bàbá orí adé pé nígbà tí Aláàfin wọlé nínú second video ni o wọ́n dìde wọ́n lọ kí Aláàfin ibi tí èèyàn ti mọ ṣe rí ló ń ṣe ọba ń sìn personality èèyàn nìyẹn kò sí bóyá lè lágbára tó kò sí bóyá lè ní òkìkí tó kò sí bóyá lè lówó tó ṣáà máa mọ̀ wípé gbogbo apáta èèyàn ni gbogbo wa àti wípé èyí ló máa tún jẹ́ ká mọ̀ wípé láàrin Aláàfin àti Ọọ̀ni Ifẹ̀ kò sí problem láàrin wọn àwọn lọ́jọ́ ń sọ̀rọ̀ yìí ó kò dàbí wípé ojú Aláàfin ó strong ni ẹ̀yin ọmọ Ọ̀yọ́ bá Aláàfin sọ pé k'Aláàfin tẹ̀ máa rẹ́rìn lẹ́ẹ̀kọ̀kan ó dàbí ojú Aláàfin kò sí èèyàn tó máa kọ́ wo first video yẹn pẹ̀lú bí Aláàfin ṣe jókòó àfi bíi pé mi ò ní kẹ́nìbọ̀dì ń bí ni meanwhile ó kẹ̀ ti jọ kíra wọn láti bẹ̀rẹ̀ ẹ̀yin ta kéde mo wọ̀n pé ń bá mi lọ ẹ jẹ́ kí Aláàfin tún ní ọ̀yàyà èmi mi ò tó correct ọba mi ò tó sọ nǹkan t'Aláàfin máa tó ṣe tó máa ṣe fún wọn but kọ́ náà charisma kan náà àwọn nǹkan táwọn fẹ́ nìyẹn ó dàbí pé àwọn alákan ń jà àwọn ọba yìí wọn ò bára wọn jà pẹ̀lú nǹkan tẹ̀mí rí inú fídíò yìí ẹ̀ẹ́dà kéde ẹ wo èyí lè máa fi mọ̀ wípé ìgbà míì yára láti gbọ́rọ̀ lọ́ra láti fèsì àìmọye lómi tó ti ṣe fídíò pẹ̀lú fídíò àkọ́kọ́ yẹn àti pé èmi ò bá ti fèsì bọ́ èmi dẹ̀ ti sọ pé mi ò àti ọba àti kankan mi ò dẹ̀ fẹ́ máa dá sí mọ́ ọ̀rọ̀ ìsìláàmù ọ̀rọ̀ religion ọ̀rọ̀ christianity là á fẹ́ máa sọ wọ́n ṣe ní gba ilẹ̀ wa là á fẹ́ máa sọ báyìí èyí mo jù ẹ́ mi ò jù ẹ́ ní ọ̀rọ̀ ọlọ́ba dé akéde ti yọ wọ́n bẹ́ẹ̀ ó ti yẹsẹ̀ ń bẹ́ẹ̀ ẹ̀ ń tí akéde ire o.